a máa kú dédé àsìkò yìí àsìkò oṣù tuntun èyí tó kẹ́yìn sínú ọdún 2023 tí í ṣe oṣù kejìlá lágbára ọlọ́run ọba àánú ọlọ́run awàwárí àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kejìlá tí í ṣe ọjọ́ ẹtì jímọ̀. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú ìròyìn ọ̀hún kẹ́ẹ̀tó wọlé kúrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá padà dé kí ìròyìn fẹlifẹli kó mọ tẹ̀sọ́wọ́ wájú ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday 30 nínú oṣù kọkànlá ọdún 2023 ni gómìnà ọ̀hún tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2024 síwájú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn níbi tí agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ọ̀hún Olúọmọ Ọlákúnlé tó ti léwájú àwọn ìgbìmọ̀ àti àwọn olùṣàkóso ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún níbi ìpàdé náà èyí tí wọ́n ti kí gómìnà Dapo Abiodun káàbọ̀ sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. Ètò ìṣúná owó ọ̀hún èyí tí gómìnà Dapo Abiodun tó pe àkórí rẹ̀ ní mímú ìgbàdẹrùn àti ṣíṣe ọkọ̀ akè tòun ti ìgbélárugẹ ìpínlẹ̀ Ògùn léléyìí tí owó ọ̀hún tó 703.025 billion naira èyí tó jẹ́ wípé ó dín díẹ̀ ní tírílíọ̀nù kan náírà ni. Níbẹ̀ ni gómìnà Dapo Abiodun ló ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ owó ọ̀hún wẹ́lẹ́wẹ́lẹ́ wípé nínú àbá ètò ìṣúná owó ọ̀hún fún ọdún 2024 wọn yóò lò fún ètò ọ̀gbìn, ìlera, ètò ẹ̀kọ́, ìgbanisíṣẹ́ tó ti mímú ayédẹrùn fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn nítorí wípé ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ ọmọlúàbí ni. Ó ní ní báyìí ó ní iṣẹ́ ti yá gẹ́gẹ́ bó ti sọ sínú ọ̀rọ̀ ọ̀hún. Ó ní iṣẹ́ ti yá, bí iṣẹ́ bá sì ti yá ẹnìkan kì í ṣọ̀lẹ. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ni ó túbọ̀ jẹ́ kí ètò ìṣèjọba ọ̀hún ní ọdún 2024 tẹ̀síwájú kó túbọ̀ múnádóko sí Lákòótán nínú ọ̀rọ̀ Dapo Abiodun ó rọ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún kí àwọn náà kí wọ́n mú ayédẹrùn fún gbogbo àwọn ènìyàn tó dìbò fún wọn láti ẹkùn tí wọ́n ti jáde wá sínú ilé-ìgbìmọ̀ aṣòfin náà. Àbá ètò ìṣúná owó ọ̀hún èyí tó jẹ́ 703.25 billion naira ni wọn yóò ná fún ọdún 2024 ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀rọ̀ ti jáde báyìí láti ìpínlẹ̀ Ondo. Wọ́n ti sọ di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ó ṣì wà bó ti wà náà ni látàrí awuyewuye ọ̀rọ̀ kan eléyìí tó jáde wípé àwọn òṣìṣẹ́ ọba kan lábẹ́ ìwé ni wọ́n ń ṣe ayédèrú signation eléyìí tó jẹ́ ti gómìnà Rotimi Akeredolu láti fi lè wọ́ òbítíbitì owó sí àpò ara wọn ní ìpínlẹ̀ Ondo léléyìí tí wọ́n fẹ́ fi dàgbàrú ètò ìṣèjọba Akeredolu ní ìpínlẹ̀ Ondo. Ní báyìí ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbẹ́ inú ní ìpínlẹ̀ ọ̀hún arábìnrin Bámidélé Adémọ́lá Ọlátẹ́jù òun ló ti sọ di mímọ̀ tó sì bu ẹnu àtẹ́lu ìròyìn ọ̀hún wípé ìròyìn ayédèrú lásán ni èyí tí wọ́n fẹ́ fi ṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ondo lọ́nà ni. Ó ní kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akítì, ẹnìkan ò lè gbálé bàbá wọn lọ́wọ́ wọn ó ní kò sí ẹni tó lè ṣe ayédèrú signature eléyìí tó jẹ́ ti Rotimi Akeredolu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo láti fi ṣe iṣẹ́ ibi kankan bí kò ṣe wípé ní báyìí tí gómìnà Akeredolu ò sí nílé wọ́n ní ojúṣe oníkálukú wọn làwọn ń ṣe bẹ́ẹ̀ sì ni àwọn òfìṣẹ́ ṣọ̀lẹ oníwọ̀nba owó péréte eléyìí tí wọ́n ní ẹ̀tọ́ sí èyí tó ti wà nílẹ̀ kí gómìnà tó ní ìrìnàjò lọ sí ilẹ̀ òkèèrè fún ìtọ́jú ara rẹ̀ òun ni wọ́n ń lò pẹ̀lú àwọn ohun tó yẹ kí àwọn ṣe lásìkò tó yẹ kí wọ́n ṣe.
Alábòójútó ọ̀hún wá sọ di mímọ̀ wípé òun fi àǹfààní yìí rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti má ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ awuyewuye èyí tó lè ṣì wọ́n lọ́nà tó sì lè dabarú ètò ìṣèjọba Akérédolú ní ìpínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ yìí jẹyọ lẹ́yìn ìpàdé àkọ́kọ́ eléyìí tó máa ń wáyé ti olóṣooṣù àti ti ọlọ́sẹ̀ọ̀sẹ̀ èyí tí gómìnà máa ń léwájú fún wọn nílé ọba ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lati Ayédàtiwà òun léléwájú ìpàdé ọ̀hún lánàá fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn oṣù mẹ́ta eléyìí tí awuyewuye fàákàjà tó ti ń wáyé láàrin gómìnà wọn àti igbákejì rẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́ Jímọ̀ tó kọjá yìí ni ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ń ránṣẹ́ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ mú kàn láti ìpínlẹ̀ Ondo láti yọjú sí nílùú Àbújá nílé ọba lọ́hùn-ún níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ti fi ro omi ò tí wọ́n sì ní kí oníkálukú kí wọ́n gbàgbé ìkùnsínú tí wọ́n parí ìjà fún wọn ààrẹ ní báyìí àlàáfíà gbọ́dọ̀ padà sí ìpínlẹ̀ Ondo bó ti tọ́ àti bó ti yẹ. Ní báyìí igbákejì gómìnà ọ̀hún ní ìpínlẹ̀ Ondo Lati Ayédàtiwà ló léwájú ìpàdé ọ̀hún tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba wọn ní ìpínlẹ̀ Ondo lánàá fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí gómìnà Rotimi Akeredolu tí ò sí nílé ṣùgbọ́n lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó ọ̀hún eyín arábìnrin Bámidélé Ọlátẹ́jú ó ní kò sí ẹnikẹ́ni eléyìí tó ṣe ayédèrú àbí àlùpàídà signature eléyìí tó jẹ́ ti gómìnà wọn ní ìpínlẹ̀ Ondo. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti gbé ìròyìn jáde pẹ̀lú bí wọ́n ṣe kéde rẹ̀ ọjọ́ eléyìí tí wọn yóò gbé adé tòun ti ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé Aseyin tìlú Ìsẹ́yìn tuntun lọ́wọ́ àti Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ tuntun tí wọn yóò fún ọ ní ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá láti ẹ̀ka iléeṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó rí sí ìfinijoyè. Bákan náà látọwọ́ alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ àti ọgbọ́n inú èyí tí wọ́n pawọ́pọ̀ láti gbé ìròyìn ọ̀hún jáde pẹ̀lú bí wọ́n ṣe kéde ọjọ́ eléyìí tí wọ́n yóò fa ọ̀pá àṣẹ tó ń ti ìwé ẹ̀rí lé àwọn ọba tuntun méjì ọ̀hún tí wọ́n ń bẹ ní ìlú Ọ̀yọ́ tí wọ́n yóò fà á lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Aseyin tìlú Ìsẹ́yìn tuntun eyín ọba Shefiu Ọláwálé Oyèbọ́lá òníyan yóò gba ọ̀pá àṣẹ tó ń ti ìwé ẹ̀rí ní ọjọ́ 14 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí ní ìgbà tí Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ tuntun ọba Afọlábí Gándé Láoyè tóun náà yóò gba ọ̀pá àṣẹ tó ń ti ìwé ẹ̀rí ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti àtẹ̀jáde kan látọwọ́ alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín ọmọọba Dọ̀tun Oyèládé èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday fún àwọn akọ̀ròyìn nílùú Ìbàdàn. Òun ló kéde wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti fọwọ́ sí tó sì ti mú ọjọ́ báyìí wípé ọjọ́ 14 àti ọjọ́ 19 nínú oṣù kejìlá ọdún yìí ni ọba Aseyin àti Soun tìlú Ògbómọ̀ṣọ́ ni wọn yóò gba ọ̀pá àṣẹ tó ń ti ìwé ẹ̀rí wípé lótìtọ́ àti lódodo ìní ọba àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ sí fífi wọ́n joyè. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá gbé àwọn ìgbìmọ̀ eléyìí tí ó ṣe kò kárí ayẹyẹ ìnáwó ọ̀hún wọ́n ti gbé kalẹ̀ níbi tí a ti rí akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí pẹ̀lú àwọn alámòjútó tí gbogbo wọn tí wọ́n bẹ nínú ìgbìmọ̀ ọ̀hún pẹ̀lú àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n fà kalẹ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìsẹ́yìn tí wọ́n ti ń ṣe ìpàdé pọ̀ báyìí bí ọjọ́ náà bí ó ṣe dùn tí yóò lárinrin. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ ni wọ́n ṣe àbẹ̀wò sílé olóògbé Táíwò Oyèkánmi èyí tí àwọn oníṣẹ́ ibi agbébọn adigunjalè tí wọ́n ṣekú pa lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí nítòsí afárá kan èyí tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lásìkò tí arákùnrin ọ̀hún eléyìí tó ń darí bọ̀ láti ilé ìfowópamọ́ pẹ̀lú òbítíbitì owó èyí tó wà nínú mọ́tò rẹ̀ tí àwọn olè ọ̀hún tí wọ́n sì gbé owó náà lọ lẹ́yìn tí wọ́n ta á níbọn ní báyìí gómìnà Dapo Abiodun òun ló ti lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀wọ̀n sí àwọn ẹbí olóògbé náà
níbi tó ti kí wọn tó sì gbà ládùúrà wípé Ọlọ́run yóò dì wọ́n mú yóò sì jẹ́ kí ìtura ìdùnnú ayọ̀ kó wọnú ẹbí náà lẹ́yìn ikú olóògbé ọ̀hún, àti wípé iwájú tí olóògbé náà tó dojúkọ Ọlọ́run kò ní yóò bàjẹ́, ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní dàrú o. Dàpọ̀ Abiodun wá fi dá àwọn ẹbí àti ọ̀rẹ́ olóògbé ọ̀hún lójú wípé ẹnikẹ́ni yòówù tó lè sápamọ́ sínú kọ̀rọ̀ èyí tó ta ọfà sínú ìmọ́lẹ̀ iṣẹ́ ibi ọ̀hún, wọn yóò rí dájú wípé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi mú wọn, tí wọn yóò sì fà wọ́n wá síwájú òfin pẹ̀lú ìdájọ́ ìjìyà èyí tó tọ́ sí wọn o. ẹni olóògbé ọ̀hún Táíwò Oyèkánmi òun ló jẹ́ olùṣirò owó àgbà sí ìjọba ìpínlẹ̀ Ògùn tó tún wà ní ẹ̀ka tó ń darí bí owó ti ń wọlé tó ń jáde o ní ìpínlẹ̀ Ògùn tí àwọn olè tí wọ́n pa ní ìfọnáfọnṣu o. Ní báyìí Dàpọ̀ Abiodun ó ti wá pa gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láṣẹ o láti bẹ̀rẹ̀ sí ní fimúfínlẹ̀ kí wọ́n lè mú àwọn oníṣẹ́ ibi ọ̀hún èyí tó ti ṣẹ́ náà, gẹ́gẹ́ bí alámòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ lánàá di mímọ̀ wípé ejò ikú arákùnrin ọ̀hún lọ́wọ́ nù, wípé bí ikú ilé ò bá pani tòde ò lè pani o. Ṣùgbọ́n Dàpọ̀ Abiodun ti fi dá wọn lójú o ìpè láìpẹ́ láì jìnà ọwọ́ ṣìkún òfin yóò tẹ àwọn oníṣẹ́ ibi náà. Nínú ìròyìn amúlùúdùn, gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki òun náà ti darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ gbajúgbàǹkọrin takasùfé Divine Ikúbọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Rema. Gómìnà Obaseki ti darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ arákùnrin òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wáyé láti kí Rema wípé kó má fi ara sílẹ̀ o látara ìròyìn kan èyí tí Rema tó fi léde lórí ìkànnì Instagram rẹ̀ ní ìjẹta mọ́jú àná wípé òjòjò ń ṣògùn o, ara ọ̀tá ò lé báyìí bẹ́ẹ̀ sì ni ara bàbá ò lé, wípé òun fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun èyí tí wọ́n ti fi ojú sọ́nà fún àwọn àkànṣe eré èyí tóun ní pàápàá jù nílùú Delta, ìpínlẹ̀ Èkó tó ń ti ìlú Àbújá àti àwọn ìpínlẹ̀ kankan o lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún yìí nínú oṣù kejìlá, wípé òun kò ní lè wá ṣe àwọn eré ọ̀hún látàrí wípé ara òun ò le tó, ó dàbí pé òjòjò ń ṣe ògùn òun, ara bàbá ò lè, ó ní ara ń fẹ́ ìsinmi, bẹ́ẹ̀ sì ré Yorùbá bọ̀ wọ́n ní ìlera báyìí lògùn ọrọ̀. Rema ní òun fẹ́ lọ rí fún ara ní ìsinmi, ara òun ò yá tó, òun sì fẹ́ gba ìtọ́jú nítorí wípé pọ̀npọ̀n jòjò èyí tóun ti torí bọ̀ láti bí oṣù mélòó sẹ́yìn òun ló dàbí ẹni kó ti fún ara ní èsì báyìí, òun sì fẹ́ fún ara ní ìsinmi. Nípa ìdí èyí kò ní lè ní àǹfààní láti ṣe gbogbo àwọn eré èyí tó ti gbà sílẹ̀ èyí tí Rema fi sórí ìkànnì ayélujára rẹ̀. Ní báyìí gómìnà Obaseki náà òun náà ti kí wípé ó kú ìtọ́jú ara, kó má ṣe fi ara sílẹ̀ o, kó tọ́jú ara rẹ̀ dáadáa nítorí wípé ìlera ara tó pé òun náà ni ọmọ èèyàn fi yangàn láwùjọ. Obaseki ti ṣe gómìnà ìpínlẹ̀ Edo wá gbà ládùúrà wípé Rema yóò dàgbà yóò dògbó, ikú ò ní pa léwe, kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè jẹ ìgbádùn rẹ̀ títí di ọjọ́ alẹ́. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United láti orílẹ̀-èdè England lọ́hùn-ún ń ló ti darapọ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yòókù bíi ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City, bákan náà Chelsea, Bayern Munich, Borussia Dortmund àti Real Madrid láti bẹ̀rẹ̀ sí ní máa yọwọ́ sókè pẹ̀lú bí oníkálukú wọn bí wọ́n ṣe ń tàka láti gba owó àjọ èyí tí wọ́n ń dá o sọ́wọ́ alájọ kí wọ́n lè gbé ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil yìí Esteban Williams wípé wọ́n fẹ́ gbé ọmọ òun, ṣùgbọ́n Manchester United náà ti fi ìfẹ́ hàn o pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù láti gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún tí ó bá fi di oṣù kínní ọdún 2024 nígbà tí wọn yóò ṣí ilẹ̀kùn ọjà pàṣípààrọ̀ ríra agbábọ́ọ̀lù àti títa agbábọ́ọ̀lù sílẹ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United òun náà ti bẹ̀rẹ̀ sí ní dúnàdúrà báyìí láti gbé ọmọ orílẹ̀-èdè yìí eléyìí tó jẹ́ adẹ̀yìnmú yìí o tó ń gbá bọ́ọ̀lù jẹun fún Jona Rado Graduguas láti gbé ọmọ agbábọ́ọ̀lù yìí pé kómi àbọ̀ nínú ikọ̀ wọn báyìí, gẹ́gẹ́ bí Manchester United bí wọ́n ṣe ní ìfẹ́ láti gbé ọmọ agbábọ́ọ̀lù náà.
díẹ̀ rèé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ yìí sátidé tí ṣe ọjọ́ kejì nínú oṣù kejìlá nínú líìgì àgbábùta orílẹ̀-èdè gíláńdì lọ́hùn ìyẹn Premier League. Ikọ̀ Arsenal ni yóò gbàlejò Wolves bákan náà ní ìgbà tí Brentford náà yóò gbàlejò Luton Town. Burnley náà yóò gbàlejò Sheffield United ní ìgbà tí Nottingham Forest àwọn náà yóò máa retí ikọ̀ agbábọ́ọ̀lù Everton. Bákan náà Newcastle United àwọn náà yóò máa retí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Nínú ìdíje agbábùta torílẹ̀-èdè Spain ti La Liga àwọn lọ́hùn-ún Girona yóò máa retí Valencia nígbà tí Real Madrid yóò máa retí Granada. Osasuna náà àwọn náà yóò wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Real Sociedad. Bí ó ṣe lọ nìyẹn nínú ìròyìn eré ìdárayá títí dojúmọ́ ọ̀la tí ìròyìn ọ̀tun yóò máa gorí ìkànnì yìí. Síwájú ìgbà náà yóò sàn wá sí dáadáa nínú oṣù kejìlá yìí. Ilé òní lé wa ọ̀rùn nínà wá o. Fúnmi Adénúgà lẹnu tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire ayọ̀ Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.